mo kí wa mo kí wa o mo kí gbogbo wa sídìí ìyá bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa sídìí bàbá a kú sí mi èní o adẹ̀kú iṣẹ́ lọ́tún àti lósìn ṣe rí lórí ọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ nínú àlàyé inú fídíò yìí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ìyálà ìyá mi yàlàyàlà àtẹ̀yin bàbá lákú bàbá mi káàkiri àgbáyé tẹ́ bá rí fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi fi etí àgbà kẹ́ bá mi fi gbọ́ mo dẹ̀ fẹ́ kí àlàyé mi kó jọ yé gbogbo wa mi ò fẹ́ kẹ́ rí nírí wípé bí ẹ dáràṣọ fẹ́ dá wàhálà lẹ̀ torí ìwà àtèmi ti jọ mọ̀ pé wàhálà yẹn ti wà ńlẹ̀ bó ṣe máa stop tí wàhálà yẹn máa dópin òun ni kí ìwà àtèmi ká wá ọ̀nà àbáyọ mo dẹ̀ fẹ́ kí gbogbo wa jọ mọ̀ wípé gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń túnṣe láyé gbogbo nǹkan kọ́ ni ariwo máa ń bàjẹ́ o àwọn ibi tó bá yẹ ká ti wà vókà ká sọ̀rọ̀ ká fi wèrè pọ́ọ̀tì wèrè tá bá lọ ṣe sùúrù má sọ̀rọ̀ wàhálà yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ibi tó bá dé yẹ ká ti ṣe sùúrù tá lọ ń pariwo jù tá náà wàhálà yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí ni gbogbo atótónu mi yìí ń bọ̀. Kwara traditionalist DS Islamic clerics over vacation order òun lẹ ti gbọ́ yìí ẹ jẹ́ àdébẹ̀ pa ààrẹ olómi tútù odò gbogbo lágbo of Kwara State and Atayese worldwide Yeye Ọ̀ṣunfúnmiláyọ̀ Ajílẹ̀ has vowed not to abandon her traditional roots, declaring that traditional religion is the first religion in Ilorin. She made this declaration after a confrontation with some Muslim clerics who stormed her residence and ordered her to vacate the area over her practice. Fresh tension erupted in Ilorin on Monday, when a group of clerics from Oke-Odo, Danielu, and Ga Akanbi allegedly besieged her home. Ṣẹ́yìn náà ti ń gbọ́ ṣùgbọ́n inú tèmi dùn torí wípé ẹ jẹ́ agbékúdòs fún ìyá Ọ̀ṣun yìí ṣé mo wípé kíní ti ṣẹlẹ̀ ní ìgbà ayé ọ̀rọ̀ Tani Ọlọ́run ìyá Ọ̀ṣun kan tí wọ́n padà mú ayé wúmà yẹn tó padà yí mọ́lẹ̀ tán dojú ayé èrú tán dábòlẹ̀ at the end wọ́n padà fà á lọ́kọ by fire by thunder tíyẹn padà wà ń tọwọ́ after tó lọ sí Mẹ́kà tó padà dé tó wà ń tọrọ owó oúnjẹ tó ń sunkún tó náà ti gbá wọn lù ó ní jìbìtì ìsàlẹ̀ ń bì òkè ṣe rí ìyá Ọ̀ṣun yàtọ̀ sí ìyá Ọ̀ṣun ṣe rí ìyá Ọ̀ṣun eléyìí ó dẹ̀ pé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe wọ́n mọ̀ nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ wọ́n sì mọ̀ nǹkan tí wọ́n ń sìn bí wọ́n ṣe wá dúró wípé tó bá lè dogun kó dogun bó lè dìjà kó dìjà nǹkan gan-an tó máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí torí tí ò bá tí dogun kó di wèrè kó dìjà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ní lè stop ìyẹn nílọrin ẹ jẹ́ ká wo fídíò yìí. ṣòpọ̀ torí ìlérí pé àwọn ń padà bọ̀ òun náà ṣì wà ìyá tó bí mi lọ́mọ bí mo ti sọ fún wọn náà nìyẹn mo dẹ̀ sọ fún wọn nígbà yẹn pé ẹ̀rù wọn ò bà mí o so ti yé wọn mọ̀ mí ni tán bá mọ̀ mí ni wọn ní wá bá mi èmi la kíkà ká kọ́ lọ́rọ̀ ò gbọ́ àdírí òdi àfọ̀rọ̀jámọ́ láyà bí èpè àdírí olómi tútù tí jóyàn wàìwàì bó ṣe jẹ́ nìyẹn mo lè dé tẹ́ ẹ bá gbé wá kẹ́ ẹ wò ó pọ̀ jù báyìí lọ ẹ̀rù yín ò ṣe kí ni ẹ̀rù yín ò bà mí so ti yé àmọ́ èmi ò ní ìdìjà láti bá yín jà àmọ́ tó bá yẹ pé jà lọ́lẹ̀ bá gbé wá kò sí ọ̀nà ọlọ́run ní dààmú wa gbọ́ ọmọ Nàìjíríà àní mọ̀ nira lágbára lọ́wọ́ náà tí wọ́n ṣe pé wá nìyẹn o tòpọ̀ torí ìlérí pé àwọn ń padà bọ̀ òun náà ṣì wà orí ìlérí tán padà bọ̀ gbogbo ẹ̀yin ọmọ jáwéjáwé ọmọ wàgbòwàgbò ẹ má jẹ́ àsùn o àwọn pípò yìí tún bẹ̀rẹ̀ rèé o wọ́n tún bẹ̀rẹ̀ nìyẹn o má ní ṣe ń bi tìyá àtijọ́ sílẹ̀ ní ọgbọ́n ṣe fún ìbèrè yẹn ráre kó tó di pé wọ́n sọ ọmọdé ni wọ́n ń fà ká báyìí so ọlọ́run ní bàdá àdé nìkan kan wá jẹ́ o amẹ́rùjà àwọn òbè mi o lákọ ni mo wà so lákọ òun ni mo wà bí ìbọn ọlọ́run ní bàdá àdé ògbó wa jẹ́ o àní mọ̀ nira lágbára ọ̀rọ̀ èmi náà ni Ajílẹ̀ Òdì afọ̀rọ̀jámọ́ láyà bí èpè akẹ́kọ̀ọ́ tìlú Ìlọrin ààrẹ olómi tútù odò gbogbo làwọn tí gbogbo ayé mọ̀ sí Yèyé Táyé ṣe àgbáyé olómi tútù Àjíkí worldwide kò ní bàjẹ́ fún gbogbo wa o. Whatever you want to become in life, whatever efforts you want to make, the first step towards development is self-discovery, self-identification, and emancipation of the mind. I remember when I started Yoruba content, people were saying,
Yoruba, so I tell people the most beautiful language in the world is Yoruba. It is time for us to stop viewing life and realities in the lens of the West. Because you are an African. You are Yoruba. Ẹ̀yin èèyàn mi ṣé ti rí fídíò. Gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire, à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín, ẹ wá bá wa support Ìyá Ọ̀ṣun. Tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo ìṣẹ̀ṣe ṣì wà, ewé ṣì ń jẹ́, àìsàn ń jẹ́, ẹ̀dẹ̀ ìrégbò wà, àṣẹ́dẹ̀ ṣì wà lẹ́nu. Ẹ wá support Ìyá Ọ̀ṣun. Torí Ìyá Ọ̀ṣun ti sọ nísìnyí, ó ti dúró tán gẹ́gẹ́ bí ọmọ akin tó jẹ́ akọni ọmọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo rò wípé ó yẹ kí gbogbo yín kẹ́ máa fi rú Ìyá Ọ̀ṣun kẹ́ máa fi yangàn. Ẹ wá wo àwọn bíi Tani Ọlọ́run, brother wa yẹn, àwọn MS bàbá. Ẹ wo gbogbo iṣẹ́ ribiribi tí gbogbo wọn ṣe. Àwọn ni wọ́n gba àyà tí wọ́n ti kó jẹ, àyà ẹ̀yin oníṣẹ̀ṣe tán ti kó jẹ, táwọn mùsùlùmí ti kó jẹ, àwọn náà gbà lọ́wọ́ yín, náà gbà sílẹ̀. Àwọn náà já yín gbà lọ́wọ́ àwọn mùsùlùmí torí wọ́n ti kó yín láyà jẹ, ẹ lè sọ kankan mọ́. Ní ìsìn táwọn yúùtù yẹn wá ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọ̀nà owó lẹ́yìn àgbàgbà ẹ̀sìn ìṣẹ̀ṣe tẹ́ fi support wọn. Ọ̀nà tá fi máa mọ̀ wípé bí àwọn yúùtù yẹn ṣe ṣiṣẹ́, ẹ̀yin náà support wọn. Ẹ appreciate effort wọn. Ó ní ká lọ support Ìyá Ọ̀ṣun. Bàbá Àràbà, gbogbo Àràbà ilẹ̀ Yorùbá pátápátá, Àràbà Ìbàdàn, Àràbà Òṣogbo, Àràbà Èkìtì, Àràbà, gbogbo Àràbà, àsìkò tí tó tẹ́ máa pè mítìn, nǹkan kan gbọ́dọ̀ ṣe Ìyá Ìṣẹ̀ṣe o. A gbọ́dọ̀ gbọ́ kó sọ wípé wọ́n ti lọ jí Ìyá Ìṣẹ̀ṣe gbé gẹ́gẹ́ bí ìṣe wọn nílọrin. Tí wọ́n lọ ṣe kíni, tá lọ jí gbé, wọ́n gbé lọ sí kí lorúkọ kíní kọ́ọ̀tì wọn yẹn. Ta láàfẹ́ yẹn. Ibẹ̀ náà ń lò nílọrin, wọ́n ti ń practice ẹ̀ nílọrin. Ẹ má jẹ́ kó lọ jí ìyá oníṣẹ̀ṣe Ìyá Ọ̀ṣun, ẹ má jẹ́ kó lọ jí gbé kán gbé lọ bẹ̀ bí wọ́n ṣe jí Tani Ọlọ́run gbé o. Kò ẹ má dúró di ìgbà tó bá wá jí gbé lóru tó gbé lọ síbi bẹ̀, tẹ́ kọ́kọ́ ń wá kó tó ṣe wá sọ fún yín pé wọ́n ti gbé lọ sí inú kọ́ọ̀tì wọn bẹ̀, tó ti mọ́lé síbẹ̀. Kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe fídíò jáde, kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá máa sọ wípé ẹ fẹ́ gba lọ́yà. Prevention is better than cure. Níbi tí ọ̀rọ̀ dé dúró, tẹ́ ẹ bá continue nínú fídíò tí mo gbé wọlé nísìnyí tẹ́ wò, ẹ rí wípé wọ́n ṣe ìṣẹ̀ṣe ní nọ́ọ̀tì. Ẹ̀yin fanatic Muslim ilẹ̀ káàárọ̀ oòjíire ti ya wèrè. Ọmọ àlè ni yín. Ó dẹ̀ dá torí gbogbo comment section tí mò ń lọ, gbogbo fídíò yẹn tí mò ń rí, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn Fúlàní ọ̀ràn yìí, àwọn tí wọ́n ti bí sí ilẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ ni, àwọn ni wọ́n lọ ń bá màmá yẹn. Wípé kì í ṣe ojúlówó ọmọ Yorùbá. Okay. Ní ìgbà tẹ́yin tẹ́ jẹ́ mùsùlùmí ojúlówó ọmọ Yorùbá, tẹ́ wà ní tẹ́jọ́mọ̀ lọ́rin, àbí tẹ́ sí ní lọ́rin tá a dẹ̀ mọ̀ yín ní online. Ẹ má bá mi kọ orúkọ wọn. Akéwùgbà Gold, Làbíbù Lágbàjì, àti gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀. Ẹ lè sọ̀rọ̀ síta wípé ẹ mọ̀ kankan nípa ẹ̀. Ẹ̀yin sọ ìdákẹ́ yín. Ìyá Kẹsẹ̀tì, Mọ̀mọ́ Maria Balógun, ẹlẹ́nu jáwáyà mọ̀mọ́. Gbogbo yín yẹn, ẹ bá mi lọ wo péjì wọn, ṣọ́ ti dá sí, ṣọ́ ti condemn nǹkan táwọn people yìí ṣe fún Ìyá Ọ̀ṣun. Ṣé wọ́n ti condemn ẹ̀? Ṣùgbọ́n tí wọ́n bá ti bọ́ síta kí wọ́n condemn ẹ̀, ṣé ti rí gbogbo nǹkan tá à ń sọ nìyẹn? Ṣé ti rí? Ṣé ẹ̀yin original ọmọkọ ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ máa lajú kalẹ̀ báyìí? Tí àwọn Fúlàní á máa fọwọ́ gbá yín lórí, gbá yín létí, gbá yín lẹ́nu ní gbogbo ọjọ́. Kí ló fa sí finish gan ẹ̀yin oníṣẹ̀ṣe? Ṣé wé ti gbó ni? Ṣé wé ò jẹ́ mọ́ ni? Ṣé àìsàn ò jẹ́ mọ́ ni? Alẹ́ máa fi wèrè pọ́ọ̀tì wèrè pẹ̀lú àwọn people yìí. Ìjọ́kíjọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe kò yẹ kẹ́ ẹ dá lọ́dọ̀ Ìyá Ọ̀ṣun. Báwọn kan bá ṣe ń dìde tó ń lọ káwọn ẹlòmíì máa take over. Ìyá Ọ̀ṣun ẹ pọ̀ bàjẹ́ nílẹ̀ yìí káàárọ̀ oòjíire. Gbogbo yín ẹ kóra yín jọ kẹ́ unite. Ẹ̀yin náà unite bí àwọn mùsùlùmí ṣe máa ń unite láti fìyà jẹ yín. Ẹ kẹ́kọ̀ọ́ yẹn lára wọn, ẹ yọ lára wọn. Tí àwọn fanatic Muslim tó bá fẹ́ fìyà jẹ ẹ̀yin oníṣẹ̀ṣe, wọ́n máa ń reinforce ara wọn, wọ́n máa ń unite ni. Kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n lẹ́kẹ̀ẹ́ ara wọn, ṣe bá rí bó ṣe ń gbéra wọn lọ kọ́ọ̀tì lójoojúmọ́. Ṣùgbọ́n ní that time tó fẹ́ bójú yín jẹ́, wọ́n máa ń unite. Ẹ̀yin náà ẹ unite kẹ́ fi eléyìí kẹ́ fi ṣe ìbẹ̀rẹ̀, kẹ́ fi ṣe foundation, kẹ́ fi dẹ́kun ìbànújẹ́, kẹ́ fi dẹ́kun ìwà ìbàjẹ́ àti háràhárà àti họ́wùhọ́wù àti ìhàlẹ̀ tí àwọn ọmọ àlè yẹn
tí wọ́n máa ń ṣe fún yín ní gbogbo ìgbà torí ẹ̀ kọjá àyè yín ẹ̀ jẹ̀bi ohun tẹ́ ẹ bá lọ́wọ́ ìran baba ńlá baba yín ní ilẹ̀ yín tó forí yín sọlẹ̀ sí òun lẹ̀ ń ṣe ẹ ò gbé ẹ̀sìn yín kẹ́ ẹ gbé lọ sí Saudi àwọn náà gbé ti Saudi tó ń gbé wá sí ilẹ̀ wa á sì àfọyí ọwọ́ sí i á gbà fún wọn torí pé àkìsọ oníjàgídíjàgan àwa nígbà fún yín tọ́kẹ́ wá sọ wípé títí wa yẹn lẹ fẹ́ bàjẹ́ ẹ̀sìn tá àmójútó ẹ̀ tá àmórí ẹ̀ tá àmọ̀ díẹ̀ ó ṣe bá ń rí oríṣiríṣi fídíò tá a rí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àfà lọ́dọ̀ àwọn ms bàbá tó máa ní pé kẹ́kẹ́ túmọ̀ ẹ̀ rójútó ẹ̀ náà ẹ wo fídíò yẹn dáadáa ṣé ẹ̀rí tán gbégún àbí eégún kan ni wọ́n gbé ni wọ́n jó sí tí wọ́n wé kíní ìtọ́bá sórí tí wọ́n jó sí ní nọ́ọ̀tì yẹn ẹ̀yin yẹn wọ́n ń ṣe lé ní nọ́ọ̀tì pẹ̀lú ìrọ̀rùn àtàláfíà tẹ̀dẹ̀ fi ń yangàn ẹ̀yin wá fẹ́ wá pa ti ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ náà nà àwọn ọmọ Yorùbá kí ló ṣe yín ṣé gbogbo nǹkan ló yẹ kẹ́ máa ti àbò síbọ̀ ni mo ní ilẹ̀ baba ńlá baba mi àjàjà ẹ̀sìn àwọn nọ́dẹ́nà wọn ò ka ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá kùn ìfidẹ̀ náà jọ ń pe gbogbo wa ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá àwa kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe wọ́n jọ qualify wa bákan náà ni tó bá nírọ́ ni ṣé wọ́n gbà kẹ́ lead irun fún wọn no now because wọ́n gbà yín gbọ́ wọn kà yín kóra wọn ẹlẹ́bọ náà ń pe ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀ bá àwọn kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú wọn báwo ni mùsùlùmí àbí báwo ni Fúlàní ṣe máa kún ọmọ onílẹ̀ níkò lórí ilẹ̀ bàbá wọn kí ló fa rédèrèdè gan ẹ já stop ẹ̀ náà ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o inú tèmi dùn wípé àwọn oníṣẹ̀ṣe Kwara àti màmá Ọ̀ṣun fún mi oníṣẹ̀ṣe Ọ̀ṣun fún mi wọ́n ti sọ wípé tó bá lè dogun kó dogun bó lè dìjà kó dìjà ẹ jẹ́ kí òjò kó pe wé kókò bó bá lè fàjà kó fàjà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tó ti gbó ẹ jẹ́ ká fi wèrè pọ́tì wèrè ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ́ máa gbáradì torí wọn ò mú ní kékeré o wọ́n á jí ìyá Ọ̀ṣun yẹn gbé láìpẹ́ bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n yà wèrè ju màálù lọ gbogbo wọn tó dákẹ́ tó ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní pílánù lábẹ́nu wọ́n sínwín gan ni wọ́n sọ lórí bí nǹkan míì ẹ lọ múra sílẹ̀ dáadáa bóyá àsìkò tá ẹ máa fi olóńdè pàdé tíra lélẹ̀ mo ti ní kẹfì tí etí àgbà kẹfì gbọ́ ọ̀rọ̀ mi ò dá ogun sílẹ̀ ìwọ àtèmi ti jọmọ̀ ẹ̀pọ́n ogun yẹn ti wà lẹ̀ ìjọ tá ẹ bá ti fi tíra tó fi gbà yín tẹ́yìn náà mú olóńdè tẹ́yìn náà wọ́n padà tẹ́yìn méjèèjì jọ ń nà nílẹ̀ tó ní kálukú wá ń bu ẹ̀rọ sí fúnra yín ìgbà yẹn lọ ní kálukú àjọ pọnra wọn lé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o wá wo fídíò yìí èké. láì fi àkókò ṣòfò máa pe olóyè eléjòfì lórí àwo ìlara kún fún aládùúrà ọpẹ́ ní ṣókí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ṣe o torí pé àánú rẹ̀ dá ó dúró láéláé ẹja fìtọ́ lọ́run ṣáájú ó ní tí Olúwa nílẹ̀ àti ẹkún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí pé ó fi ilẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ọ̀ṣọ́ omi ta ni ó gbọ́dọ̀ Olúwa lọ́run tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ bímọ àtàyà gbogbo ẹ tí kò gbọ́ kan tó sásán tí kò sì búra ìtàn òní òní púpà lọ́wọ́ lọ́run Elédùmarè èyí nínú àwọn tíṣà fẹ́ nílẹ̀ tíṣà fẹ́ gbéra ọlọ́jà kọ́kù ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òun sókè ẹ̀yìn rẹ̀ fàyérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ ògo yìí Olúwa tí ó lé tó sì lágbára Olúwa tó lágbára lóògùn ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òun sókè ẹ̀yìn rẹ̀ fàyérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ ògo yìí Olúwa ọba ògo òní ọba ògo ògo ní bàbá ògo ní ọba ògo ní ọlọ́rẹ̀ mi. Olúwa láti wọ́n ṣe ó bẹ́ẹ̀ sísìn bẹ́ẹ̀ ló sì máa rí nígbà gbogbo ayé àìrí pẹ̀kún àmì ẹja fọpẹ́ fọ́lọ́run torí pé ó ṣe torí pé àánú rẹ̀ dúró láéláé ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù bàbá wa ti Ọlọ́run wa Ọlọ́run gbàlà Ọlọ́run ìyanu abàdúpẹ́ o tí adájọ́ ọdún yìí tó pé tí gbogbo wa ìwá ń bíbà láyọ̀ àti àlàáfíà àtàwọn ọmọ ìlara ló. ṣó wo fídíò yẹn dáadáa ṣó yí ẹ ó fọ́ ní at the same time tó o bá wo fídíò yẹn tó tọ́jú wọn dáadáa tó wó re wàá rí wípé ibi ìṣẹ̀ṣe kan ni wọ́n wà ó ṣáàrí tán ta màrìwò ń bẹ̀ bóyá èṣù Ògún àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n fẹ́ ṣe mẹ́ náà ṣe wọ́n wá ní kí olórí awo ìlárámọ̀kín kó fún wọn ládùúrà ìwọ àtẹ̀mí àá máa expect wípé tó Ifá o Àgbọnnìrègún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kinní kan wọ́n á kí ẹsẹ̀ fà àbí kan fi ọ̀rọ̀ odù Ifẹ̀ àbí báwọn náà ṣe sọ kí wọ́n fi ṣe àdúrà yẹn ní ọ̀nà ìlànà ìṣẹ̀ṣe àbí ìgbà tí olórí awo ìlárámọ̀kín bàbá wa tó máa sọ̀rọ̀ tó máa ti àdúrà bọlẹ̀ ibo lórí tó ti lọ mú
bàbá lọ yọ nínú bíbélì, ẹsẹ̀ bíbélì, kì í ṣe ẹsẹ̀ Ifá, ẹsẹ̀ bíbélì. Wọ́n mú sáàmù, wọ́n kà látòkè désàlẹ̀. Ṣó ti rí bá ti ṣe nílẹ̀ káàárọ̀ oòjíire nìyẹn. Wọ́n ní kí bàbá ṣàdúrà ní ọ̀nà ìlànà, lórí àwọn ló bá kó tó sí bàbá lẹ́nu, ní ẹsẹ̀ sáàmù ló bá kó sí bàbá lẹ́nu. Ṣó rí wípé bàbá ò fi kò mísì kankan nínú sáàmù yẹn tọ́ka. Ṣó ti rí wípé àjàjẹ̀sì nílẹ̀ káàárọ̀ oòjíire, Kristẹni àti oníṣẹ̀ṣe ń fẹ́ra wọn, àkọmọlùbọ́. Kristẹni àti mùsùlùmí fẹ́ra wọn, àkọmọlùbọ́. Mùsùlùmí àti oníṣẹ̀ṣe fẹ́ra wọn, àkọmọlùbọ́. Kí wá ní rádaràda? Kí ni rádaràda? Ẹ̀yà North àti àwọn ọmọ Yíbò wọ́n máa ń fi wá yangàn ni wípé Yorùbá ní ẹ̀yà tí àwọn rí láyé tó jẹ́ pé ní ọ̀dọ̀ wọn Yorùbá lọ ṣalalu oníṣẹ̀ṣe pọ̀ báyìí, mùsùlùmí pọ̀ báyìí, Kristẹni pọ̀ báyìí, àdẹ̀gbà fúnra wa. Kò yé wọn bá ṣe ń ṣe tó dé tí ò di wàhálà. Ẹ̀yin kan ẹ ṣàfẹ́ sọ wípé dandan ogun yẹn lẹ fẹ́ jà. Ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá wá rí wípé iṣẹ́ tí àwọn yúùtù àsìkò yìí tí wọ́n ń ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà ni. Àsìkò ti tó kí gbogbo yín dúró lórí ẹsẹ̀ yín. Àti Ìyá Ọ̀ṣun, àti Ìyá Èkìtì Òṣọ̀ṣun, àti gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá, Ọlọ́bàtálá, Ọbàtálá takuntakun, ẹ̀yin oníṣàngó, ẹ̀yin ológun, ẹ̀yin tẹlẹ́ṣù, ẹ pọ̀ káàkiri bẹ́ẹ̀. Ẹ dìde kẹgbára yín lọ́wọ́ àwọn once and for all. Tí ẹ bá ti ṣe wèrè pẹ̀lú àwọn pípù yìí, wọn ò ní fi yín lọ́rùn lẹ̀. Tí ò bá ní nǹkan míì tó wà ńbẹ̀, ó ti ń pọ̀ jù. Ẹ fi wèrè pọ́ọ̀tì wèrè ẹ̀rí Táyé Kọ́rẹ́nsì, wọ́n ṣe ìwúyè ọba Olúbàdàn, ó ní wèrè la fi ń wo. Kí ló fa wèrè nínú ìwúyè? Wọ́n gba dé sórí, wọ́n gbọ́ pàṣẹ. Kí ló fa wèrè la fi ń wo wèrè? Wèrè yẹn ní kẹ́ lọ fi pọ́ọ̀tì wèrè pẹ̀lú wọn. Tá a bá rí yín ẹ̀yin oníṣẹ̀ṣe, tá a bá rí yín tẹ́ ṣe rádaràda, tá a bá rí yín tẹ́ lọ ṣe mẹ́ẹ̀ẹ́nẹ́ kan, tá a bá rí yín tẹ́ lọ sá sẹ́yìn, tẹ́ ẹ lè gbójú jáde ká dúró báwọn ilé ṣe dúró, ká jẹ́ kí gbogbo wájọ fi wèrè pọ́ọ̀tì wèrè. Ogun tó náà fẹ́ dá sílẹ̀ yẹn ká wá wò bóyá ẹlúùlù wọn tó ń pe òjò tó bá bẹ̀rẹ̀, bóyá orí wọn kọ́ ló máa rọ̀ sí, bóyá wọ́n rò wípé ẹ̀yin mùsùlùmí Ìlọrin ẹ rò wípé tẹ́ bá dá wèrè sílẹ̀ tán ẹ lè dá wa mú àbí ẹ lè dá anybody mú. Gbogbo wa pátápátá la máa support oníṣẹ̀ṣe. Mi kì í ṣe oníṣẹ̀ṣe, Kristẹni ni mí, bọ̀ wàhálà tẹ máa fún àwọn oníṣẹ̀ṣe ó wà lára nǹkan tó jẹ́ kí majority wa ká máa fún wọn ní support. Kí ló dé? A ní kí jẹ́ kógun omi kógun sí mi, ẹ jẹ́ ká láfíà kó tó rò nílẹ̀ káàárọ̀ oòjíire. The whole of Nigeria, ilẹ̀ káàárọ̀ oòjíire yẹn nìkan ló sì ní peace. Ẹ ṣáà fẹ́ da peace yẹn rú. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ gbúdọ̀ gbà ó, ẹ gbúdọ̀ gbà ó. Ẹ ṣe léyìí once and for all. Òjò kó pe wé kókò, bó bá lè fàya kó fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tó ti gbó. Ẹ jẹ́ kí wọ́n fi wèrè pọ́ọ̀tì wèrè. Ẹ dúró ti Ìyá Ọ̀ṣun. As a matter of fact, èmi gan ti ní interest nínú Ìyá Ọ̀ṣun. Ẹ̀yin tẹ́ bá ní telephone number màmá yẹn, mo need ẹ̀, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣẹlẹ̀ ṣí èrè ni. Tẹ́yin oníṣẹ̀ṣe kan bá sọ wípé ẹ̀ ní gbọ́, àwa kan máa dìde. À provoke yín. Àjẹmá tẹ́ bá try láti lọ máa bẹ̀bẹ̀ lábẹ́nú bẹ́ ṣe wà yẹn ẹ̀yin oníṣẹ̀ṣe àti gbé àwọn èèyàn dìde kán mọ́nítọ̀ yín. Àsìkò tá máa fi ẹ̀yin ọmọ àlè àárín oníṣẹ̀ṣe tá máa fi yín ṣẹ̀sìn lélẹ̀. Kí lélẹ̀ náà ó ti ń pọ̀ jù náà? Kí ló fẹ́ fa àrífín? Kí ló fẹ́ fa wèrè gan? Èèyàn náà ló wà nídìí ìṣẹ̀ṣe tán ní pé kó gbàdúrà tó ń ka sáàmù yẹn. Ṣé wọn ò ṣàmì ni? Lẹ́yìn kó ṣàmì kí ṣàmì kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Kí ni wèrè? Orúkọ tèmi ò yí padà, Oyèdára Kòówé ni mò ń jẹ́. Kó bá mi pín ètò yìí, má gbàgbé láti bá mi like kó sì drop comment ẹ̀. Bye.